Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kà lọ. Sí Pastor Olu Alo yìí, mo fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá mọ connection Daniel, Rotimi Daniel, ẹ bá mi pè Rotimi Daniel. Kọ́láwọlé, one Pastor Kọ́láwọlé. There's one so-called Pastor Kọ́láwọlé, ẹ bá mi pè òun náà. Rotimi Daniel, ẹ bá mi pè Rotimi Daniel. Then one Pastor Kọ́láwọlé yẹn, ẹ bá mi pè òun náà. Nítorí pé mo rí fídíò kan, mo rí interview kan tí wọ́n ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí, ó dàpẹ́ lánàá. There is one other guy tóun náà ń ṣe interview lórí ọ̀rọ̀ Pastor Olu Alo yẹn. So ó wá ń sọ reason tí òun ò fi ṣe fídíò mọ́ lórí ọ̀rọ̀ ìyàwó Pastor Olu Alo. Fídíò yẹn tó wá ṣe yẹn àti ibẹ̀ ló ti interview máa kan tí wọ́n pè ní Kọ́láwọlé. Ó wá jẹ́ kí òye mi ṣí ló fẹ́ mú mi ṣe fídíò yìí. Ẹ bá mi pè ẹni tẹ́ wà ní TikTok àti Facebook yẹn ẹ bá mi pè Rotimi Daniel, because èmi ò kì í sí ní ẹ̀yìn ká máa ba èèyàn jẹ́ àbí ká máa wá ìṣubú ènìyàn. Lótìtọ́ ariwo tá a kọ́kọ́ gbọ́ ni wípé ìyá ìyàwó Olu Alo ní pé òun wá ọmọ òun. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí interview tí èmi wá gbọ́ lẹ́nu Kọ́láwọlé pẹ̀lú máa yẹn, ó jẹ́ kí n mọ̀ wípé wọn ò wá ìyàwó Olu Alo. Ìyá ìyàwó Olu Alo, ó dàbí pé ìyá ìyàwó yẹn mọ̀ bí tí ọmọ ẹ̀ wà. Bọ̀bọ̀ tí wọ́n ń pè ní Kọ́láwọlé yìí, Kọ́láwọlé yẹn, Pastor Kọ́láwọlé, mo ti kọ́kọ́ rí ìwà àgàbàgebè ní ọwọ́ ẹ nígbà tí ọ̀rọ̀ Àgbàlá Daniel òṣàgbàlá Daniel ṣẹlẹ̀. Mo wá rí ẹ nírí ẹni tí Ọlọ́run ò pè tó pe ara ẹ̀ tó wá fẹ́ máa gbé àwọn tí Ọlọ́run pè tó fẹ́ máa gbé wọn ṣubú. Ìyẹn Kọ́láwọlé yẹn ni mo ti ń sọ̀rọ̀ lórí èyí o. Ẹ bá mi pe Kọ́láwọlé yẹn náà, gbogbo ẹni tẹ́ bá mọ kọ́ńtàtì Kọ́láwọlé. Mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Pastor Olu Alo yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n now according to interview tí mo gbọ́ yìí, mo nílò láti sọ̀rọ̀ lórí ẹ̀. Èmi ò sí lábẹ́ wípé ká máa gbé ènìyàn ṣubú. Tá a bá ní pé ká lọ wò ó, kò sí èèyàn kan tí kò ní ìlàkọjá tàbí ìgbé ayé tó ti gbé tí ò dára. Torí ẹni Bíbélì ṣe sọ pé bí Olúwa bá ń ṣàmì ẹ̀ṣẹ̀, kò sẹ́ni náà tó lè dúró. Lẹ́nu àárọ̀ yìí tílẹ̀ mọ́ yìí tó bá ní kémi àti wá give account wa tá a ti wù, búburú tá a ti wù, ó ti pọ̀ ju rere tá a wù lọ. Èyí tèmi fi jáde tí mo fi sọ̀rọ̀ nípa ìyàwó Pastor Olu Alo ni pé ìgbà tí mo gbọ́ pé ìyá ìyàwó Pastor Olu Alo jáde, wọ́n ní òun ò rí ọmọ òun. Èmi dẹ̀ believe pé ẹni tí à ń rí gẹ́gẹ́ bí pastor, tí à ń rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ìránṣẹ́ Ọlọ́run, tí ò bá ń ṣe pé bóyá ìyàwó wọn wà nínú ìgbèkùn lóòótọ́, ó yẹ kí wọ́n fi ìyàwó wọn wọ̀n. Ṣùgbọ́n according to what I'm seeing now, mo rí pé ìyá ìyàwó yẹn gangan nìyá tí èèyàn ń bẹ̀rù. Mo ń bọ̀, mi ò tí dé. Pastor Kọ́láwọlé wá ń bíbà ẹ̀. Nínú interview tí wọ́n ṣe fún ẹ, wọ́n ní báwo ló ṣe mọ Awíkonko yẹn Daniel Rotimi. Ó sọ nínú interview yẹn wípé ó pòsì àwọn wòlíì, ó pòsì Pastor Ezekiel, ó tún wá pòsì Pastor Olu Alo náà. Ó ní reason yẹn tó fi lọ bá Rotimi Daniel nìyẹn, tó fi lọ ṣàlàyé ọ̀rọ̀ Pastor Olu Alo fún. I want to ask you this question. Kí ni ọ̀rọ̀ Pastor Olu Alo tó lọ discuss pẹ̀lú Rotimi? Àti wípé kí ni ìdí tó fi jẹ́ pé ìwọ Kọ́láwọlé yìí, gbogbo àwọn tó jẹ́ top pastor ló máa fẹ́ gbé ṣubú? Bí Ọlọ́run ò bá pè ẹ́, ó dẹ̀ padà sí ìdíṣẹ́ olè tó náà ń jà. Bìkọ́ tí ò bá kí ń ṣe olè náà, ìwọ Kọ́láwọlé yẹn, Pastor Kọ́láwọlé, tí ò bá kí ń ṣe pé ìwà olè yẹn ò tí kò nínú ayé ẹ, ó sì ń ṣe àfọwọ́rá díẹ̀díẹ̀. Ẹnu ijọ́ wo ni ìwọ àti Rotimi Daniel tẹ connect pọ̀? Wọ́n wá rún ẹ lọ sí ọ̀dọ̀ ìyá yẹn. Ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ pé o fi fóònù wọn fi transfer káàdì 5,000.
ṣé ìwọ ni wọ́n kọ́kọ́ rán lọ bẹ̀ ni ṣé ìwọ nìkan ló lọ bẹ̀ ni tó fi jẹ́ pé ìwọ nìkan ló máa ń dùnrún olè mọ́. ìwọ pásítọ̀ Kọ́láwọlé tó pè ní Kọ́láwọlé yẹn you are not the pastor níwájú tèmi torí ọ̀pọ̀lọpọ̀ yín olè níyín ẹ mọ̀ wọ́n sọ pé ẹ ti repent ẹ máa ní ẹ ti fàyè yín fún Jésù bí ìwà ìrọ́lẹ̀ ẹ pa now ìwọ tó ní ó fi ayé ẹ fún Jésù nínú interview yẹn wo bó ṣe ń gbé ìyá ìyàwó Olú Alo ṣépè oníwà fi ọlọ́pàá mú ìyá ìyàwó Olú Alo. Let me tell you something ó tún máa padà lọ sí ẹ̀wọ̀n yẹn ó ní ó ti lọ sí ẹ̀wọ̀n for 12 years for 12 times this will be the 13th time tó máa padà lọ sí ẹ̀wọ̀n yẹn Kọ́láwọlé because mi ò rí reason tó bá fi wá ìṣubú àwọn pastors nítorí pé àti jẹun tiẹ̀ at the end of that interview tí màá yẹn interview ẹ ìwọ Kọ́láwọlé máa yẹn tún bẹ̀rẹ̀ sí ní tọrọ oúnjẹ fún ẹ̀bẹ̀ ni ó ń sọ wípé ẹ̀yin náà máa wò ó kìíní kan Kọ́láwọlé ó ní ìdìrànlọ́wọ́ ó ní díẹ̀pù ṣé ó jẹ́ kó o máa gbé àwọn èèyàn ṣubú àbí kó o máa wá àbàwọ́n àwọn ènìyàn nítorí àti jẹun titi ẹ oúnjẹ dókò tó fẹ́ jẹ́ sìn àfàmẹ́kọ́ má lọ jẹ́ lọ́gbà ẹ̀wọ̀n because defamation of character ó ti wà nínú nǹkan tí mò ń rí yìí lórí ọ̀rọ̀ Pastor Olu Alo. Now wọ́n bi ẹ́ léèrè wípé ṣé lóòótọ́ ni ìyá ìyàwó Olú Alo àti Olú Alo máa ń sọ̀rọ̀ ni ìyá ìyàwó Olú Alo àti ọmọ ẹ̀ sọ̀rọ̀ ṣó mọ̀ òun jẹ́ kó yé wa ní orí interview yẹn wípé ìyàwó Olú Alo kò sọnù. Now kí ni reason tí wọ́n fi mú ọ̀rọ̀ Olú Alo lọ fún Rotimi Daniel in the first place? Nítorí wípé Rotimi Daniel ó ń sọ àléébù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors tí wọ́n wù aim tí ẹ wá ní wípé láti bring Pastor Olu Alo down. Ó wá ní pé àbí ẹ bá ní pé Rotimi Daniel yẹn náà wà ẹjọ́ nítorí Ọlọ́run mo ní pé Rotimi Daniel náà ní orí fóònù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ lórí WhatsApp ó rẹ̀ ti send message sí mi. Ẹ má jẹ́ kí a máa gbé àwọn tó wà níbi gíga ẹ má jẹ́ ká máa wá ìṣubú wọn fún gbogbo ẹni tóun náà bá gbàdúrà láti gòkè láyé. Ẹ má jẹ́ ká máa wá àti gé àwọn tí wọ́n wà lẹ́sẹ̀ tó wà lókè ẹ má jẹ́ ká máa wá àti gbé wọn ṣubú nítorí pé àwa fẹ́ gòkè gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ò lè gòkè lábẹ́ àkóso bó tilẹ̀ hùn kórí. According to Pastor Kọ́láwọlé yẹn sì nínú interview tó ṣe ó jẹ́ kó yé wa wípé àwọn ẹ̀gbọ́n ìyàwó Olú Alo wọ́n bá a sọ̀rọ̀ ó jẹ́ kó wá yé wa ní ìsìn wípé ó dà pé àwọn ọmọ ìyá yẹn wọ́n sá fún ìyá yẹn nítorí ìwà tó wà lọ́wọ́ ìyá yẹn ni. Wọ́n sọ fún mi bí àwọn ọmọ tí ìyá bí bá lè sá fún ìyá nítorí ìwà tó wà lọ́wọ́ ìyá táwa ni ọkọ ọmọ láti lè dúró ti ìyá. Tẹ wá fi ń bring allegation lórí Pastor Olu Alo wípé kó lọ mú ìyàwó ẹ̀ wá of which ìyá ẹ̀ ó mọbi tí ọmọ ẹ̀ wà ìyá ẹ̀ àti àwọn fámìlì ẹ̀ wọ́n bá ìyàwó Olú Alo sọ̀rọ̀. Dájúdájú ìyá ìyàwó Olú Alo òun gangan ni ìṣòro márèjì Olú Alo àti ìyàwó ẹ̀. Ìyá ìyàwó Olú Alo ń kọ́ ìyàwó Olú Alo sí Olú Alo ìyàwó Olú Alo ò lè gbà mọ́ ló yẹ kó sá fún ìyá ẹ̀ according to interview tèmi gbọ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá kan orí burúkú ayé yín ẹ máa fi fẹ́ ba ìgbéyàwó àwọn ọmọ yín jẹ́. Tá bá ní ká lọ wò nísìnyí ẹ máa rí pé ìyá ìyàwó Olú Alo yẹn ìwà tó wà lọ́wọ́ ìyá yẹn ò dára rárá lábẹ́ àkóso bó tilẹ̀ hùn kórí. Ó ti fi ìwà ẹ ó ti fi da ilé ọmọ ẹ rú ó ti fi ìwà ẹ ó ti jẹ́ kí ọmọ ẹ sá kò nílé ó wá ń wá ọmọ ẹ níbi tí ọmọ ẹ ò ti sọnù. Ṣé ọwọ́ Pastor Olu Alo láti máa béèrè ọmọ ẹ ni àbí ìwọ fúnra lára ẹ? I don't know if I'm making a sense. Ẹ jẹ́ kí àwọn ènìyàn comment. According to interview tí èmi rí mánu ti bí yẹn tó interview Kọ́láwọlé ó jẹ́ kí n mọ̀ wípé ìyá ìyàwó Olú Alo ó kàn mọ̀ọ́mọ̀ fẹ́ máa dààmú Olú Alo lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ni. Ìyá ìyàwó Olú Alo fúnra ẹ̀ ó mọ bí ìgbéyàwó Olú Alo àti ọmọ ẹ̀ ṣe dàrú. Olú Alo dẹ̀ ti gbé iṣẹ́ ìránṣẹ́ dání kò ní jẹ́ kí ìdílé tí àléébù irú tèmi sìn Ọlọ́run o ó mà ṣe o mò ń bọ̀ mi ò tí dé. Ṣùgbọ́n lábẹ́ àkóso bó wá ti lè hùn kórí
Kọ́láwọlé tó pè ní Pastor Kọ́láwọlé yẹn àti Rotimi Daniel a sì máa ṣe fídíò a sì ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Ẹ má jẹ́ ká máa wà nídìí ìbàjẹ́ ènìyàn. Pastor Olu Alo èèyàn ní ẹ̀jẹ̀ ló rọ̀nù lára ẹ̀ kò kí ń ṣe màláìkà òun náà lè ti ṣẹ̀ ní ọ̀nà kan tàbí èkejì. Ṣùgbọ́n kí a wá máa wá àṣìṣe tíyàn kan ti ṣe ní 10 years ago káfẹ́ wá máa fẹ́ máa bí léèrè lénìí èyí tí wọ́n náà ṣe láàárọ̀ yìí tá bá bí ẹ́ léèrè lénìí ṣé o lè rẹ́jọ́ dá. Because according to my view now mo rí wípé ìyàwó Olú Alo ò sọnù àwọn fámílì ìyàwó Olú Alo wọ́n mọ ibi tí ọmọ wọn wà. Kí ló wá mú tí wọ ìyá ìyàwó Olú Alo wá ń dààmú wa lórí social media pé kí wọ́n bẹ wá ọmọ ẹ̀ irú ìyá àgbákòwò ní irú ìyá yẹn. Ẹ̀yin fámílì Olú Alo ẹ̀yin fámílì ìyá ìyàwó Olú Alo ẹ̀ẹ́dẹ̀ pé ìyá yẹn sí àkíyèsí tó bá jẹ́ pé old age ló ti fẹ́ máa ṣe ìyá ní wọ́nranwọ̀nran ẹ má jẹ́ kó máa dààmú social media. Because according to what I saw lórí interview yẹn mo rí wípé because wọ́n ní Daniel náà Rotimi Daniel o fẹ́ jẹ́ kí ẹlòmíì interview àwọn màmá yẹn anybody tó bá ti fẹ́ lọ interview wọn tí kò bá ti ṣe Rotimi Daniel ọmọ ní pé ọmọ máa yí wọn. Now alàgbà Rotimi Daniel what did you want in this case? Kí ni nǹkan pàtó ta lẹni tó ní pé ọ ń wá ìyàwó Olú Alo pàápàá gan? Because tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n wá ìyàwó Olú Alo àwọn fámìlì ẹ̀ tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n tó wọ́n pé wọ́n ní ìyàwó Olú Alo gan ni last born àwọn fámìlì ẹ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó yẹ káwọn náà ti jáde kò ń ṣe àwọn tí a kàn ń gbọ́ ohùn wọn tí kò bá kí n ṣe pé ìbanilórúkọ jẹ́ òun nìkan tí ẹ̀ ń ṣe yìí. From that pastor tó pè rẹ̀ ní Pastor Kọ́láwọlé yẹn àti gba ọ̀rọ̀ Àgbàlá Gabriel ni mo ti mọ̀ pé alágàbàgebè olè ni bọ̀bọ́ yẹn. Ìpè mi lọ́kàn tó tún ní òun fẹ́ bẹ́ẹ̀ gbowó èló ló bẹ́ẹ̀ gbà tí ọ̀rọ̀ owó tún fi dájà lẹ̀ láàrin ìwọ àti ìpè mi lọ́kàn lórí èlò. Now ní ìsìn mo ti rí pé nítorí nǹkan tí ìwọ Kọ́láwọlé yẹn fẹ́ jẹ ló ṣe wá ọ̀nà kọ̀nà láti máa jẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run lẹ́sẹ̀ àbí láti máa bà tiwọn jẹ́ àbí láti máa wá àṣìṣe wọn àná láti máa bi wọ́n léèrè lónìí ìwọ dẹ̀rí apààyàn ní ẹ́ olè ní ẹ́ jàgídíjàgan ní ẹ́ adigunjalè ní ẹ́ lánàá ó dẹ̀ sì ń jalè yẹn lónìí wà burúkú yẹn sì wà lọ́wọ́ ẹ̀ bí ò bá kí ń ṣe bẹ́ẹ̀ wo bó ṣe ń gbé ìyá ìyàwó Olú Alo ṣépè ó dẹ̀ pé ó di fàyè ẹ̀ fún Jésù ó ní ó di fàyè ẹ̀ fún Jésù ẹ wá gbogbo ẹ̀yin tẹ́ máa ń tọrọ owó fáwọn pásítọ̀ yẹn ṣe ìfẹ́ ṣorí burúkú ṣọlọ́wọ́ fẹ́ bà ti yín jẹ́ because that idiot náà tó interview Kọ́láwọlé yẹn o tí wọ́n ń béèrè owó fún oníkàwọn èèyàn fún lówó owó kí ni wọ́n fẹ́ máa fún un kí ló fi ìgbà àrù ẹ̀ kí ló fi ṣe ìgbà tí ìyá àti bàbá ẹ̀ bí tí wọ́n rán lọ school ṣó lè ló fi jà ní títí di ìgbà yìí tó wá ń wá ìrànlọ́wọ́ wo ló fẹ́ rí lẹ́yìn kóhun fúnra ẹ̀ kó wá Jésù ló lè ràn lọ́wọ́ torí gbogbo èèyàn tó bá fẹ́ ràn Kọ́láwọlé yẹn lọ́wọ́ ó máa padà kábàámọ̀ ni. That man tó pè ní Kọ́láwọlé yẹn gbogbo èèyàn tó bá fẹ́ ràn lọ́wọ́ ẹni yẹn máa padà kábàámọ̀ ni. Now can Kọ́láwọlé tell me what is the purpose tí Kọ́láwọlé fi mú ọ̀rọ̀ Pastor Alo lọ fún Awíkonko tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú fídíò yẹn ó tún wá sọ pé inú ẹ̀ dùn bí Pastor Olu Alo ṣe dáhùn ṣebí torí pé ìwọ fẹ́ kí Pastor Olu Alo dáhùn ló ṣe mú ọ̀rọ̀ Olu Alo lọ fún Awíkonko ó wá nínú ẹ̀ dùn bí Pastor Olu Alo ṣe dáhùn nítorí pé kòtò tẹ́ gbẹ́ sílẹ̀ ẹ̀yin fúnra ilẹ̀ fúnra yín kó sí. Now Mr. Rotimi Daniel lórí ọ̀rọ̀ Pastor Alo yìí I want you to stop kó tó di ìjà èmi àti ẹ. Lóòótọ́ kò sí ènìyàn kan láyé yìí tí kò dẹ́ṣẹ̀
kò sí ènìyàn kan láyé yìí tí ó rìn tí orí ẹ̀ ò mì. Gbogbo wa la ti dẹ́ṣẹ̀ lánàá, ẹ̀ṣẹ̀ wa tá a ṣẹ̀ lánàá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run ni. Ní ìsìn wọn ò lè sọ pé ìyàwó Pastor Olu Alo kú, kíyàwó ẹ̀ ò kú náà bí àwọn ọmọ ẹ̀ ò kú. Ṣùgbọ́n nǹkan tí mo rí tó ń da ìgbéyàwó Pastor Olu Alo láàmú lọ́wọ́ yìí, òun ni ìdílé tí Pastor Olu Alo tó di fẹ́yàwó, ìdílé olórí burúkú ni wọ́n ń bẹ̀. Ìdílé tí Pastor Olu Alo ti fẹ́yàwó, ìdílé àgbákò ni. Àwọn ìdílé tí wọ́n máa ń pa iṣẹ́ ìránṣẹ́ mọ́ àwọn ọmọ ológun lára, bí irú àwọn ìdílé tèmi náà ti fẹ́yàwó yìí ni. Ẹ wo iṣẹ́ ìránṣẹ́ mi kó ló di pé mo fẹ́yàwó. Ìgbà tí mo ṣègbéyàwó tán tí mo bẹ̀rẹ̀ sí ní post fọ́tò ìyàwó mi nǹkan kan, ẹ wo iṣẹ́ ìránṣẹ́ mi bóyá yẹ kí ni, bóyá lè gbẹ̀mù. Àwọn ẹlẹ́mìí òkùnkùn wọ́n ti máa ń wo ibi tí ògo iṣẹ́ ìránṣẹ́ tó máa dé, wọ́n wá fún ẹ ní ìyàwó alágbàkò tó máa fẹ́ ba iṣẹ́ ìránṣẹ́ ẹ jẹ́ láti inú ìdílé alágbàkò. Ẹ lọ wo gbogbo iṣẹ́ ìránṣẹ́ tó bàjẹ́ lónìí àti ibi ìgbéyàwó lórí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Tí ìgbéyàwó bá ti bàjẹ́, èyí tó kù lẹ́yìn ẹ̀ ńkọ́ ó máa bàjẹ́ ni. Tí Pastor Alo tó bá gbà kí ìyá ìyàwó ẹ̀ kó da ìrìn àjò ayé ẹ̀ láàmú, ó ṣeé ṣe kí Pastor Alo má dé ibi tó dé lónìí. Take it or you leave it. Because now, according to interview tí mo rí tí Kọ́láwọlé yẹn ṣe báyìí, wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ ìyàwó Olú Alo wọ́n fẹ́ fi jẹ́lẹ́sẹ̀ ni. Ọlọ́run ní ìṣe ó ti gbèjà Olú Alo jà, ó jẹ́ kí Kọ́láwọlé yẹn wá máa sọ wípé ìyá ìyàwó Olú Alo, ẹ̀yin náà máa wò nínú interview tí wọ́n ṣe fún ìyá ìyàwó sọ pé ó ti tó ọdún 5 tóun ti gbọ́ wọn ọmọ òun, later nísìnyí ó ti sọ pé ó ti tó ọdún 3, ẹ̀yin náà máa wòran. Ẹ̀yin fámìlì ìyá ìyàwó Olú Alo tẹ́ jẹ́ ẹ̀gbọ́n Ìyábọ̀, tí ìyá yẹn bá ti ń ní skánskán lórí, ẹ lọ pè sí àkíyèsí kó má fi tiẹ̀ bà iṣẹ́ ìránṣẹ́ ẹni ẹlẹ́ni jẹ́. Then for you, alàgbà Rotimi Daniel, I love you so much. Gbogbo àwọn pásítọ̀ tí wọ́n hùwà ìbàjẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí, iṣẹ́ ìbàjẹ́ tí wọ́n hù lọ́wọ́lọ́wọ́ yìí, òun ni kẹ́jẹ́ ká sọ̀rọ̀ ń pa ẹ̀, ẹ má yẹ ká sọ̀rọ̀ ohun tí wọ́n ti ṣe lánàá. Bíbélì ẹ wò, gbogbo wa pátápátá ni tó bá bi wá léèrè ẹ̀ṣẹ̀ wa tá a ṣe lánàá, wàhálà ẹ̀ ọmọ yìnbọn àpò, in fact even láàárọ̀ yìí pàápàá. Iṣẹ́ ibi wa, ìwà ibi wa tá a ti wù lénìí, tó bá bi wá léèrè, ẹlòmíì kò lè lọ scot free. Wọ́n sí àwọn fámìlì ìyàwó Olú Alo tí wọ́n mọ ibi tí ọmọ wọn wà, ẹ jẹ́ kí Pastor Olu Alo sinmi tẹ́yìn náà bá fẹ́ ìsinmi nínú ayé yín. Are we allowed to call in, sir? You can go and join me on TikTok. If you want to talk, go and join me on TikTok. ADABASIONI on TikTok. So, if you want to talk, go and join me. Temilade Eje Jesu. If you want to talk, go and join me on a TikTok. Ẹ jọ̀ọ́, mo fi Ọlọ́run ọba fi bẹ̀ yín, from Daniel, Rotimi Daniel, to every pastor, to everyone, tí wọ́n sọ nípa Pastor Olu Alo, let Pastor Olu Alo case rest. Let pastor rest. Ẹni tó bá fẹ́ kóhun náà nísinmi, ẹ jẹ́ kí pastor yẹn nísinmi. Because now mo ti rí wípé kò ń ṣe pé ìyá yẹn wá ọmọ ẹ̀, wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ fi kíní yẹn fi bà Pastor Olu Alo lórúkọ jẹ́ ni. Pastor Olu Alo ti lọ fẹ́ ìyàwó nínú ìdílé ọ̀ràn, àwọn ìdílé tí wọ́n máa ń ba ògo ológo jẹ́. So, ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ máa bọ̀ lórí TikTok. Mo máa close lórí Facebook ń sìn, mo ń bọ̀ lórí TikTok. So, ẹ̀yin tẹ́ wà lórí TikTok yẹn, lè máa send a request. Ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. Kí ló dé
tí àwa wòlíì fi máa ń ba ara wa jẹ́. Ṣé mi àti ẹjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ lọ́jọ́ kan náà ni tó fi expect pé ibì kan náà lèmi àtẹ́jọ́ máa